òun àtọkọ ẹ̀ ni wọ́n ní ìjà ẹ̀rọ ó sì gbé ọmọ ní kò dágbére gan tó fi lọ fọ́kọ wọ́n á rò pé bóyá yóò padà ní láti bí ọdún 3 ó sì ti gbọ́mọ lọ àárọ̀ òun náà kò sì wálé. ìyàwó ti gbọ́mọ sá lọ o kí lohun tó ṣẹlẹ̀ kí ló dé ìyẹn gbọ́ kí lohun tó lè ṣẹlẹ̀ gan-an pàtó tí ìyàwó sì fi gbọ́mọ sá lọ kúrò nílé ṣé ọkọ yẹn ṣé máa treat ẹ̀ ni àbí ń lù ú àbí ń febi pa kí lohun tó ṣẹlẹ̀ ń pàtó ẹ rí nǹkan gbọ́ lónìí o lórí ilé tí mo mú wa yìí. ẹ wò ó arábìnrin kan tó ń pè ní Olúwaṣeun òun ni wọ́n allege wípé ó ti gbọ́mọ sá lọ o pọ́dún kẹta rèé kódà màmá ọkọ ọ̀kan làwọ̀ Ayọ̀ọ́lá òun ló ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Yomi Amsat wípé ọmọ òun Ọlá ọmọ tó bí fún Olúwaṣeun pé Olúwaṣeun ó ti gbọ́mọ sá lọ o Olúwa ti ṣe òun ńlá fún Ṣeun o ọmọ táwọn méjì gbé papọ̀ òun nìkan ó gbé sá lọ òun nìkan ń dá gbé gbogbo ẹrù ó ń dá gbé gbogbo bùkátà ẹ̀yìn èèyàn eléyìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ohun tó wá jẹ́ kàyéfì bẹ̀ ni wípé wọn kàn tiẹ̀ mẹ́yẹ tó sùn Ṣeun mọ́ báyìí ọ̀dọ̀ àwọn fámìlì tó ti lọ tọrọ ẹ̀ lọ́jọ́ tó ń fẹ́ ṣègbéyàwó àbí tó ń fẹ́ ṣe mọ̀ míì mọ̀ ọ́ gbogbo àwọn fámìlì yẹn báyìí wọ́n deny pé àwọn ọmọ Olúwaṣeun rí ni o ṣé wọ́n gbé e pamọ́ ni ibo ni wọ́n gbé e sí ibo ni Ṣeun sá lọ gbogbo ẹ̀kọ́ àtàlẹ́ láǹfààní láti gbọ́ lórí ètò ilé tí mo mú wá fún yín lónìí ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri láì dé ìnà pẹ̀lú fọ́nrán ọ̀hún rèé. màmá ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ o. yes ma ẹ bá ń gbẹnu sí máìkì yẹn rárá kẹ́ ẹ sọ̀rọ̀ sókè. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ mà orúkọ yín mà. orúkọ mi ni ọ̀kan láwọn Ayọ̀ọ́lá. ọ̀kan làwọn Ayọ̀ọ́lá láti bo. láti Mọ́níyà. láti Mọ́níyà arínlérè tó kọ́kọ́ Alate ẹjọ́ talẹ̀ mú wá. ẹjọ́ ìyàwó ọmọ mi ni mo mú wá. ìyàwó ọmọ yín. bẹ́ẹ̀ni. ọmọ tí yín gan kọ́. ó wà ní Àbújá. ó wà l'Àbújá. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀. òun àtọkọ ẹ̀ ni wọ́n ní ìjà ẹ̀rọ ó sì gbé ọmọ ní kò dágbére gan tó fi lọ fọ́kọ wọ́n á rò pé bóyá yóò padà ní láti bí ọdún 3 ó sì ti gbọ́mọ lọ àárọ̀ òun náà kò sì wálé a sì lọ káàkiri gbogbo ibi tá a ti lè rí àárí gbogbo Àbújá láti wà àárí a sì tún dọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ náà àárí kó gbọ́mọ wá ọmọ la sì fẹ́ gbé ọmọ la fẹ́ rí. láti bí ọdún 3 tó ti gbé ọmọ lọ tó ti gbé ọmọ kúrò nílé tó ti gbé ọmọ kúrò nílé ó dẹ̀ ti lọ. kó àárí orí ẹ̀ ń ta o. láti wà náà lẹ̀ ti rí i mọ́. àárí ọmọ bóni. ọmọ sáìdì ọ̀nà Àkúrẹ́ ni. sáìdì ọ̀nà Àkúrẹ́ ni. Àkúrẹ́ gangan ṣùgbọ́n Oǹdó ni ìyá rẹ̀ wà tá a ti lọ fẹ́. ẹ lọ fẹ́ ní Ṣùlọ́kà. bẹ́ẹ̀ni. ọmọ mélòó ni ó bí fọmọ yẹn. ẹyọ kan náà ṣoṣo náà ló bí fún. ọmọ ọdún mélòó lọmọ yẹn. ọmọ yẹn ń lọ bí ọdún 6 nísìn. 6 àtàbújá náà ló ti kúrò nílé. àtàbújá ló ti kúrò. irú èdè àìyedè wo ìfàǹfà wo náà jọ fà. kì í ṣe èdè tó le jù náà ó ní pé ohun tí ọkọ ń ṣe lálàyé àti ohun tí ìwà tó náà fi hàn kò fẹ́ rí ẹbí ọkọ kankan lẹ́yìn òun àti àwọn òbí ẹ̀ ìyá àti bàbá àtàwọn ẹ̀gbọ́n nìkan. kò fẹ́ rí irú yín. kò fẹ́ rí ìyá ọkọ kò sì fẹ́ rí àwọn ẹ̀gbọ́n ọkọ àbábúrò kò fẹ́ kó ṣe fún wọn tó bá ṣe fún nǹkan fún àbúrò rẹ̀ tàbí ìyá gan báyìí ogun ọmọ kan lè ní. ẹ̀yin kọ́ ni ìyá ọkọ. èmi ni mo bí Ọlá èmi mo bí. ẹ̀yin sọ bí ẹni kò ẹ pé tó bá ṣe fún wa ní kí àti wá pé kí ọkọ rẹ̀. inú ọmọ bíi. yóò máa sọ ìsọkọ kó máa bọ́ kọjá níbo àwọn ọ̀rẹ́ ọkọ gan kò ní fẹ́ kẹ́nìkan kan súnmọ́ lóhùn ẹ̀wọ̀n àti àwọn ẹbí rẹ̀. ẹ̀wọ̀n àmọ́ ibi tó wà báyìí láti gbà. àmọ́ ibi tó wà o. ẹ pé ni. à ń pe nọ́mbà rẹ̀ kò lọ ni gbogbo wa là ń pe nọ́mbà rẹ̀ kò lọ. àwọn ẹbí rẹ̀ wọn akọ́ṣẹ́ tó yọrí sáwọn ẹbí ẹ̀. àmọ́ bí àwọn ẹbí rẹ̀ wà mọ́ wọ́n ti kókò níbi tí àtìlọ́síwẹ́dì torí wọ́n rẹ̀ǹtì ilé níbi táwọn àtìlọ́síwẹ́dì wọn àtìlọ́bì wọn náà ti kókò ńbẹ̀. ẹ wàá ní nọ́mbà nìkan kan lọ́wọ́ nínú ẹbí wọn tẹ́lẹ̀ pé. nọ́mbà ẹ̀gbọ́n rẹ̀ méjì tó wà lọ́wọ́ mi àkọ́kọ́ láti gbà tá a ti lọ ṣe ìyàwó gan tí mo ti gba nọ́mbà kan mi ò pé níjọ́ kan kó gbérí mo sì máa ń sọ fún àbúrò mi àmọ́ máa ń pe nọ́mbà kan á ní bísí ni ó ṣe kinní kan ni kò gbé kọ́ mi rí èyí tí tó tún ṣì kejì tí mo fún un ní kinní ó ní nọ́mbà mò ń pè
ìrẹ́ nìkan kan pinnu wọn gbogbo ìgbà tó sì ṣẹ̀ Salo ní mò ń pè ìyá ò ní gbé kọ̀ ẹ̀ẹ̀kan tó gbé kọ̀ mi ó ní pé kí n lọ máa bá wọn yanjú ẹ̀ ẹni tí mi ì rí tẹ́ni lọ máa yanjú ẹ̀ báwo mo ṣe máa lọ yanjú rẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ sí í pè láti gbà náà tí ò pé kọ̀ mi mọ́ ni. ọ̀làgbára kí ló kọ rẹ̀. olúwa ṣeun. olúwa ṣeun olúwa ṣeun ṣeun náà ni ọ̀gá no ẹ̀ẹ̀kan náà kan sóhun ta ilé ṣóhun ni. òun ni ẹ. olúwa ṣeun kí ni. Ògúnmilóyè. 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 Mrs. Olúwaṣeun Ògúnmilóyè ṣé bàbá tiẹ̀ ló ń jẹ́ bàbá ẹ̀yin lẹ́ ń jẹ́ bẹ́ẹ̀. bàbá tiẹ̀ ni. Mrs. Olúwaṣeun Ògúnmilóyè ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá mọ̀ wọ́n tẹ́ ẹ mọ̀ wọ́n àbí táwọn náà bá dẹ̀ ń gbọ́ wa gbogbo ọ̀nà pátá láti gbìyànjú láti connect yín orí ikọ̀ náà ni láago. gẹ́rẹ́gẹ́ láago 9 alẹ́ lù láti iléeṣẹ́ rédíò àgídìgbò 88.7 FM Ìbàdàn lọ gba káàdì ìdìbò rẹ. Mrs. Olúwaṣeun Ògúnmilóyè wọ́n lọ mọ Àkúrẹ́ níyàn àbí ọmọ Èkìtì ni wọ́n ṣùgbọ́n Oǹdó ni wọ́n ń gbé wọ́n lọ́mọ Èkìtì níyìn ṣùgbọ́n Oǹdó ilẹ̀ ń gbé Oǹdó sílẹ̀ ti lọ tọrọ wọn. Mrs. Olúwaṣeun Ògúnmilóyè àwọn ẹbí ọkọ yín àtọkọ yín náà ni wọ́n wá yín ká o wọ́n sì wá yín fún nǹkan kan ju wípé ọmọ wa tó gbé lọ. wọ́n ní ọmọ àwọn tẹ́ ẹ gbé lọ láti ọdún 3 sẹ́yìn wọn ò gbóhùn rẹ̀ wọn ò mọbi tọ́mọ yìí wà ẹ̀yin fúnra yín náà wọn ò mọbi tẹ́ ẹ wà bẹ́ẹ̀ bá lẹ́yìn ò lọ́kọ mọ́ ẹ jẹ́ kí àwọn bàbá ọmọ àtẹ́bí ọmọ kí wọ́n gbóhùn wọn ẹ jẹ́ kọ́mọ yìí ó gbóhùn bàbá rẹ̀ fẹ́ gbóhùn ọmọ yìí láti bí ọdún 3 sẹ́yìn àwọn ẹbí bàbá rẹ̀ fẹ́ gbóhùn ọmọ wọn láti bí ọdún 3 sẹ́yìn wọn ò gbóhùn rẹ̀ ó wá ń ṣe wọ́n ń kàyéfì. a bá pè lórí eré kíní báyìí kò ní jẹ́ bàbá rẹ̀ bá pè kò ní dáa kò ní gbé kíní fún kò ní gbé sẹ́ẹ̀tì fọ́mọ kò sí nílẹ̀. àbí tó bá yẹ jẹ́ pé wọ́n ní pé kò sí tó wọ́n fẹ́ ṣe fóun pẹ̀lú tóun bá gbọ́ ọmọ wá. tó bá yẹ pé ọmọ tó wà lọ́wọ́ yín ọmọ wọn kọ́ ló ní ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ tó bá yẹ pé ọmọ wọn kọ́ ló ní ẹ sì sọ pé ó dáa ọmọ yìí o ẹ̀yin kọ́ lẹ ní o wọ́n sì mọ̀ pé wọ́n á mọ́kàn kú o wọ́n wá nǹkan míì ṣe àwọn ọmọ Èkìtì táwọn wọ́n ń ṣe báyìí ó gba àwọn ọmọ Èkìtì táwọn kò sẹ́ni tí máa ń ṣe báyìí àbáwá báyìí lọ́wọ́ ọmọ Èkìtì kí ló dé be a good ambassador of your state ẹ jọ̀ọ́ ẹ jẹ́ aṣojú rẹ o ẹ jẹ́ aṣojú rẹ o ẹ jẹ́ aṣojú rẹ o fún ìlú yín ẹ jẹ́ aṣojú rẹ fún ẹbí yín Mrs. Olúwaṣeun Ògúnmilóyè ọmọ Èkìtì níyìn ṣùgbọ́n wọ́n sọ pé ìlú Àkúrẹ́ Oǹdó ilẹ̀ ń gbé ọ̀hún àwọn ibi tẹ́ ń gbé báyìí o bóyá Àbújá yàn lẹ́sìn wá ní bóyá Oǹdó ni bóyá Àkúrẹ́ ni bóyá Ìbàdàn ni bóyá Èkó ni wọn ò mọ ibi tẹ́ ń gbé báyìí ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọn àbẹ́yìn ẹbí wọn náà ẹ bá wà pè wọ́n ọmọ tó wà lọ́wọ́ wọn kí ló kọ ọkọ wọn. Ọlá. ọmọ Ọlá tó wà lọ́wọ́ yín kí ló kọ ọmọ. orí ọ̀fẹ́ òkè ọmọ orí ọ̀fẹ́. orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ tó wà lọ́wọ́ yín kò mà ní jábọ̀ orí ọ̀fẹ́ tó wà lọ́wọ́ yín ò mà ní fọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọ́n ẹ bá wa pè wọ́n o
kí wọ́n yọjú sí wa kí wọ́n pe bàbá ọmọ kó gbóhùn ọmọ rẹ̀ tí nǹkan mi bá ṣe ń bẹ kó bá ń bẹ nídìí ẹ̀ ní ẹjá gbọ́. Mrs. Olúwaṣeun Ògúnmilúyì ní Wednesday ti Friday ẹgbẹ́gbèsè o ẹ ti gbọ́ torí pé ìgbìtẹnumọ́gi yóò gún láfi ṣe o ẹgbẹ́gbèsè o Mrs. Ṣeun Ògúnmilúyì a máa retí ìgbésẹ̀ yín ẹ sì lè pè wá àwọn náà ti pè yín rí ẹ pè wá ká dẹ̀ gbégbèsè lórí ẹ̀ ká yanjú ẹ̀ ń tóbi nù bí bẹ́ẹ̀ bá fẹ́ wọn mọ́. ó ní kò sí ní tá a ṣe àbó wọn bá gbọ́ mọ́. ẹ ti sọ báwọn. tẹ́ ẹ bá fẹ́ wọn mọ́ kò sí láì fi ń bẹ̀ tẹ́ ẹ bá fẹ́ wọn mọ́ ọmọ tó wà lọ́wọ́ yín tó jọ dà yín pọ̀ kẹjá yanjú. eléyìí tún gbẹnu tán o ẹ̀yin èèyàn èèmọ̀ mi ò rírí o mo tún rórí olóńgbò látẹ. ẹ wò ó Bídèmí ló ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji o wípé àṣìyàn ọkọ gbáà lòun fẹ́ láyé tóun wá o bẹ́ẹ̀ sì ni kò fi ọkọ yẹn ó kàn gbóyún náà ni ó gbóyún tán nìyí ń tarí ẹ̀ dànù pé máa pa àlọ́sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ mà ní gbégun eléegun ní gbégun eléegun o ẹ̀yin tẹ́ ń tẹ̀sí ọkùnrin kan wò ẹ̀ tẹ̀sí lé wò pé èwo ló dáa jù nínú gbogbo wọn eléyìí ti bímọ kalẹ̀ tán báyìí wọ́n de gbogbo bùkátà wọn tì í sí nígbà àyà. nígbà tó yá ń kọ́ ọkọ yẹn lo àlùmọ̀kọ́rọ́ yìí ó fi gba ọmọ para lọ́wọ́ ẹ̀ ló sá lọ sórílẹ̀-èdè Libya tíyàwó bá ti fẹ́ máa pariwo báyìí yóò máa tírẹ́tì ẹ̀ pé òun ó rìpọ́ọ̀tù ẹ̀ fáwọn ìjọba Libya ó sì ti gbọ́ ọmọ sá lọ kò mọ ibi tó gbọ́ ọmọ sá lọ báyìí o ẹ wo ẹ gbọ́ nǹkan lónìí lórí ilé tí wọ́n mú wá fún yín ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tí wọ́n fetí gbéyàwó ọ̀rọ̀ kẹ wá gbọ́ kùnkùndùn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arábìnrin tó lọ ní àṣìyàn ọkọ yìí lágbára ọlọ́ọ̀bá Èdùmàrè gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń gbọ́ mi ẹ̀ ní ṣìyàn o ẹ̀ ní ṣìgbé bẹ́ẹ̀ sílẹ̀ ní gbégun eléegun ẹ bá ń ṣàmì àdúrà kẹ bá ń gbé tọ àdúrà mi láì dé ìnà pẹnu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. ẹ káalẹ́ o. Yes sir. ẹ káàtúnṣe sir. ẹ káalẹ́ mà. Yes sir. orúkọ yín mà. orúkọ mi ni Bídèmí láti ìlú Libya ni mo ti ń sọ̀rọ̀. Yes àǹtí Bídèmí láti ìlú Libya gbogbo àgbáyé ló ń gbọ́ yín báyìí. ṣé ń gbọ́ mi. orúkọ mi ni Bídèmí láti Libya. ok mo ń gbọ́ yín sà. yes ọmọ ìlú bo ni. ọmọ Ìkirè ni mí. ọmọ Ìkirè nípínlẹ̀ Ọ̀ṣun. kí lorúkọ ọkọ yín. bẹ́ẹ̀ni sà. Abel lórúkọ ẹ̀. Abel ọmọ bo lòun. ọmọ Benue ni bọ̀ Iléṣà náà ọmọ sí ẹ̀ kọ́lé sí. ọmọ Benue Iléṣà lòun náà kọ́lé sí. ṣùgbọ́n Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun làwọn òbí ẹ̀ wà ibẹ̀ lòun náà sì wà. ó yá bẹ́ẹ̀ni ibi àlájọ wà. fine ẹ jẹ́ kí gbogbo àgbáyé gbọ́ ohun tó ṣẹlẹ̀ gangan láàrin ẹ̀yin méjèèjì. a ti fira sílẹ̀ láti bíi ọdún bíi méjì láti ìgbà tí mo ti wà ní inú oyún ọmọ tí mo ní fún un so ó gbé ìyàwó ẹ̀ wọlé kò jẹ́ kí n mọ̀ mi ìdẹ̀ bínú sí gbogbo wa jọ ń gbénu yàrá kan náà so sọ́dún mi mọ̀ wípé òun àtàwọn fámìlì ẹ̀ wọ́n ti jọ pawọ́pọ̀ pé kí àwọn méjèèjì sá kúrò nílé fún mi ọmọ mi wà ní oṣù mẹ́ta náà ti sá kúrò nílé fún mi náà ti dájá mo dẹ̀ kó kúrò lọ́dọ̀ èmi náà ti lọ́ọ́ dàgbálé láti ìgbà yẹn ni mo ti ń mánéjà ara mi ìgbà tọ́mọ pé oṣù méje ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi owó oúnjẹ ránṣẹ́ which is 500 dinar so títí tí ó fi di January ọdún yìí mi ò mọ̀ ipò ní nǹkan méjì nínú ó wá ní pé ká parí ìjà ó wá pe dádì mi ní Nàìjíríà pé ká parí ìjà pé òun fẹ́ ṣe nǹkan orí mi mo wá sọ fún dádì mi wípé kọ́mà tí ìgbà nǹkan orí mi kọ́ jẹ́ kí n kọ́kọ́ lọ wò ó ná oṣù kan kí n wò wá ẹ̀ bóyá ó ti yí padà so èmi wá lọ síbi iṣẹ́ ó wá ní pé kí n gbé ọmọ wá ìyàwó àbúrò ẹ̀ ọ wá rán ọ ní àbúrò àwọn kan bọ̀ pé kó wá gbé ọmọ pẹ̀lú gbogbo ẹrù mi mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ lọ síbi iṣẹ́ pé tí n bá lóṣù mẹ́ta níbi iṣẹ́ yẹn màá lọ sí ilé màá lọ rẹ́ẹ̀tì ní ọ̀dọ̀ wọn ó dẹ̀ ní kò sí wàhálà
ó ní pé mi lè dìde sí ọ̀dọ̀ ìyàwó òun tó wà ń bẹ̀ which is ìyáálé tèmi nìyẹn rò pé òun máa bá mi arrange yàrá àtọ̀dọ̀ mi kí n tó dé mo dẹ̀ ní kò sí wàhálà èmi ò mọ ilé nǹkan mi wà ní ọkàn wọn but ìgbà tí mo wà ń bi iṣẹ́ yẹn àyà wa ń dùn mí mo ti ń lo ìyẹn là níbi iṣẹ́ mo wá ṣàlàyé fún wọn wípé ó ti ń rẹ̀ mí pé mo ti fẹ́ máa lọ sí Nàìjíríà pé but kí n parí oṣù mẹ́ta ní ibi iṣẹ́ yẹn náà so wọn ṣàgbàgbé wá sílé ìgbà tí mo wá póṣù mẹ́ta mo wá ló dáa àsìkò ti tó ọjọ́ yẹn náà wá yarí fún mi wípé mi lè wá sí ilé ọ̀dọ̀ àwọn pé kí n lọ wá bí gbé ẹrù náà kí n lọ sùn mo wá ní ó dáa ẹrù àti ọmọ ni mo gbé wá sọ́dọ̀ yín ẹ bá mi gbé ẹrù àti ọmọ wọn ò wá gbé ọmọ ránṣẹ́ ẹrù náà wá gbé rántẹ ẹsìn kódà wọn jẹ́ kí n mọ ibi tí wọ́n ń gbé mo wá sun ẹkún délé lọ́jọ́ yẹn mo tún wá pé ọkọ mi ní mo rìkọ́ọ̀dù ẹ̀ kalẹ̀ pé kí n tiẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ pé kó jọ bó tiẹ̀ ṣe kí wọ́n lọ́jọ́ méjì lọ́dọ̀ ọmọ mi kí tó padà sí ẹnu iṣẹ́ ó ṣàyàrí ìgbà tó wá dijọ́ kejì mo wá pe ìyàwó àbúrò ẹ̀ tí mo gbé ọmọ lọ fún pé ṣebí ọkọ mi ti ní kò sí àyè tí ọmọ máa dé sí kí ló dé tí mo ṣe gbé ọmọ wá síbẹ̀ tẹ wá gbé ọmọ ránṣẹ́ sí ọkọ mi then ọjọ́ on the 29 January ni mo gbé ọmọ wá on the 2 February òun lẹ sẹ́ndì àwọn fídíò kan sí mi tí mi ò dẹ̀ like mo ní ṣe bí abiyamọ lẹ́yìn náà mi ò sọ jù bẹ́ẹ̀ lọ bí ìyàwó àbúrò wọn bóyá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi nìyẹn bí wọ́n ṣe kọ́ ti fóònù nìyẹn mo dẹ̀ pé ìyálé mi yẹn títí àjà mo pè wọ́n títí wọn ò gbé kọ̀ wípé kí n lè fi ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wọn kó tó di pé mo tẹ̀tẹ̀ wá pòsì wọn sí TikTok pé wọ́n sì àjẹ ọmọ mi tí bá pè ní fídíò kọ̀ náà ọmọ yẹn máa bẹ̀rù ọmọ tí kò ní bẹ̀rù tẹ́lẹ̀ ìgbà tí mo wá rí pé wọn ò dá mi lóhùn ni mo ṣe wá pé àǹtí Yínká pé kọjọ kan gbà mí wọ́n dẹ̀ ti pè wọ́n pé wọ́n ti bẹ̀ wọ́n á ti ṣe conference call láti bí ọ̀sẹ̀ mẹ́ta ń sìn kò rí àti kò ṣe kankan ní kí n pé kí n bẹ̀ mo bẹ̀ kò rí àti kò tiẹ̀ ní kí n wá gbọ́ ọmọ rárá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi lórí ẹ náà. Yes, oh, láti ìgbà wo ni ọmọ yẹn tó ọmọ ọdún mélòó ní báyìí. ó ṣẹ̀ṣẹ̀ pé ọdún méjì ní January ọdún yìí sà. ó ṣẹ̀ pé ọdún méjì ni. bẹ́ẹ̀ ni sà. àti January dẹ̀ ló ti wà lọ́dọ̀ wọn báyìí. àti January 29 ló ti wà lọ́dọ̀ ó ṣe bẹ́ẹ̀ dé ní January 23. láti ìgbà yẹn ẹ fojú kan ọmọ yín mọ́. mi ò fi ojú kan ọmọ mi rárá. ẹ dẹ̀ mọ̀ ibi tí wọ́n ń gbé. bẹ́ẹ̀ ni sà. ṣé ó sì wà ní Libya báyìí àbó ti kúrò ní Libya. ó wà ní Libya sà. ó wà ní Libya. bẹ́ẹ̀ni. bó o ní ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè Libya ǹjẹ́ tẹ́ ẹ bá kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ibẹ̀ tí wọ́n ní tó lè ṣe lórí ẹ̀ ni. tí a bá kàn sí iléeṣẹ́ ọlọ́pàá bíbẹ̀ torí pé òun ní passport èmi ò ní passport ó lóun máa sọ fún wọn pé iṣẹ́ aṣẹ́wó ni mo wá ṣe lọ́dọ̀ òun torí ẹ̀ ni ò jẹ́ kí n sọ ọlọ́pàá. káì torí pé ẹ ní passport yẹn ó ti fi ń yàn yín jẹ báyìí. bẹ́ẹ̀ ni sà. ọlágbára Abel àbí kílẹ̀ pé ó kọ rẹ̀. Abel lórúkọ ẹ̀ sà. Abel kínní. àwọn èèyàn mọ̀ sí Abdallah ní Libya. Abel Agnes lórúkọ mọ́ mi ẹ̀ Abdallah náà mọ̀ sí ní Libya. Abdallah. bẹ́ẹ̀ ni. Abel ọmọ kí ló kọ àwọn bàbá rẹ̀. Agnes lórúkọ mọ́ mi ẹ̀. dádì ẹ̀ ń kọ́. dádì ẹ̀ èèyàn gidi ni dádì ẹ̀ ọ̀tọ̀ lórúkọ dádì ẹ̀. ọ̀tọ̀ àti dádì àti mọ́mì ni wọ́n jọ ń gbé Iléṣà àbí. bẹ́ẹ̀ ni. níbo ni wọ́n ń gbé Iléṣà. Ìjárègbé ni wọ́n ń gbé ní Iléṣà. Ìjárègbé. bẹ́ẹ̀ ni. fine. ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Iléṣà ẹ mọ ibi tó ń jẹ́ Ìjárègbé bàbá kan bẹ́ẹ̀ wọ́n ní bàbá dáadáa ni wọ́n ọ̀tọ̀ ló kọ wọn wọ́n ní bàbá téèyàn fi tọrọ bàbá ni wọ́n àti màmá wa Agnes
àwọn bàbá àdùnnú àwọn bàbá àlùbáríkà tẹ ọmọ tẹ á bí yìí bó ló ṣe wá fẹ́ yọ̀ dájú Mr. Abel àwa náà pè ń bì báyìí a jọ sọ̀rọ̀ ṣùgbọ́n tí ń sọ náà ni pé ká tú dànù òun ò lè gbọ́mọ yẹn lẹ̀ fún mọ́ kí ló dé èyàn ti ráyọ̀ dájú tó bá wọn. Mr. Abel nílùú Libya Mr. Abel nílùú Libya ẹ gbọ́mọ fọlọ́mọ ebe ti níyàwó mi tẹ́ ẹ bá nílò ọmọ ẹ jẹ́ kí ìyàwó tó wà nílé yín ó bímọ fún yín. ó ti bímọ. ó ti bímọ. ọmọ ẹ ṣẹ̀ṣẹ̀ póṣù mẹ́ta ni. sẹ́yìn ò wá tó ni tẹ́ bá tún nílò ọmọ mi ẹ tún lè fún ìyàwó yín lóyún pẹ̀lú ọmọ oṣù mẹ́ta náà ẹ lè ọmọ ọlọ́mọ sẹ́yìn náà ti bímọ mi ni. Hello. èmi ti lọ́mọ Nàìjíríà. tẹ́lẹ̀ kẹ́ ẹ tó lọ Libya. bẹ́ẹ̀ ni ọkọ mi ṣaláìsí mo fi wá sí Libya wá ṣiṣẹ́. Wow. Libya náà lẹ ti jọ pàdé. Libya náà láti jọ pàdé. àwọn ẹbí ẹ ò sì mẹbí yín ara ní Nàìjíríà. àwọn ẹbí ẹ ìgbà tó lóun fẹ́ ṣe nǹkan orí mi ní January ó kàn propose sí mi ní ọdún kẹta sí ìsinmi èmi ni mo ní kí dáàdì mi má gba nǹkan orí mi lọ́wọ́ ẹ̀ ní ọdún yìí wípé torí mo fẹ́ wo ìwà ẹ̀ bóyá ó ti yí padà. lóró náà wọn kò tó tẹ́lẹ̀. ó lágbára ẹ mọ state tó wà báyà bí. mo mọ area bí tó wà yẹn mo mọ àdúgbò bí tó wà ṣùgbọ́n gangan bí tó ń gbé gangan òun ni mi mọ̀. níbo níbi tó wà gangan. Zuara ló wà. Zuara. bẹ́ẹ̀ni. Zuara ní Libya. ẹ̀yin èèyàn wa ní Libya a mà tún dé lálẹ́ yìí ṣé ẹ mọ ọkùnrin yìí Abel tó wà ní Suara tó wà ní Suara ní Libya a mọ̀ pàtó bí tí ń gbé o ṣùgbọ́n a mọ̀ pé Suara ló wà. ẹ̀yin tí wà ní Libya ṣé ẹ mọ ọkùnrin yìí Mr. Abel lórúkọ rẹ̀ ó ń gbé ní Suara ní Libya. ọmọ ọlọ́mọ tó wà lọ́wọ́ yín ẹ dá padà fún ìyá rẹ̀. ọmọ ọlọ́mọ tó wà lọ́wọ́ yín ẹ dá padà fún ìyá rẹ̀ kí ló dé? bó lẹ ṣe gbọ́ ọmọ ọdún méjì lọ́wọ́ èèyàn tẹ́ẹ̀dẹ̀ sọ pé kò ní fojú kan ọmọ yẹn mọ́ bó lẹ ṣe á dájú báyìí kódà. Mr. Abel. ó ní kò sí nǹkan tágídí gbó fẹ́ fòun ṣe pé wọ́n lè lọ gbé ìyá àwọn ó sọ dáadáa. òótọ́ náà kí láà fi ṣe lóòótọ́ ńlọ́sẹ̀ ìyá rẹ̀ kọ́ lọ́sẹ̀. mọ́mí ẹ̀ náà mọ̀ pa bó ṣe gbọ́ ọmọ lọ́wọ́. ọmọ ò sì dé Nàìjíríà báyìí àbọ̀mọ́ ti wà Nàìjíríà ni. wọ́n wà ní Libya mọ́mí ẹ̀ wà ní Nàìjíríà. mo ní ọmọ ò tí ì dé Nàìjíríà. bẹ́ẹ̀ni ọmọ tí dé Nàìjíríà wọ́n ti àbọ̀ yẹn máa gbé lọ lé. wọ́n fẹ́ gbé wá Nàìjíríà bí. bẹ́ẹ̀ni sà. orí ó sì tì wọ́n orí ó sì tì wọ́n orí ó sì tì wọ́n Suara yes mi ò mọ báwọn èèyàn ṣe dájú báyìí o ẹ jẹ́ nọ́mbà tí wọ́n á pè sídà àwọn èèyàn ẹ jẹ́ fún wọn nọ́mbà àwọn tó wà ní Libya ẹ̀yin yẹn wá tẹ́ wà ní Libya ẹ pè wá báyìí ẹ̀yin tẹ́ ẹ bá lè pè wá báyìí 0704 1001 887 0704 1001 887
lẹ́ẹ̀kan sí 0704 1001 ẹ̀yin tẹ́ wà ní Libya ìrànlọ́wọ́ ò lẹ lè ṣe fún wa lórí ọ̀rọ̀ yìí tárábìnrin yìí ó fi ọmọ rẹ̀ gbà padà. ẹ̀yin tẹ́ wà ní Libya ìrànlọ́wọ́ ò lẹ lè ṣe fún wa lórí ọ̀rọ̀ yìí tárábìnrin yìí ó fi rí ọmọ rẹ̀ gbà padà. 0704 1001 ní nọ́mbà tẹ́ ẹ pè wá sí o. ẹ pè wá live and direct ẹ̀yin tẹ́ wà ní Libya ẹ ǹlẹ́. hello ma. yes sir mo wà pẹ̀lú yín sir. ṣé ẹ mọ àwọn Yorùbá community. bẹ́ẹ̀ ni sà mo ti pè wọ́n sí àwọn tó wà ní ọ̀dọ̀ wa ní garapoli bíbá yìí. ok. so wọ́n ní pé àwọn ò lè fi bẹ́ẹ̀ dá sí lọ títí but ọ̀gá wọn ti fún mi nọ́mbà ọ̀gá wọn but mo fẹ́ gbọ́ látọ̀dọ̀ yín náà kí n tó lọ bá ọ̀gá wọn gangan but àwọn rátẹ̀ mo pe àwọn rátẹ̀ náà ti pè ó lóun máa gbé ọmọ sílẹ̀. ó wá dìgbà oko tó gbọ́mọ lẹ̀ àtìgbà ó ní wọ́n ti pè é. àti nǹkan bíi kó tó di pé mo pe àǹtí Yínká ni wọ́n ti pè é kò dẹ̀ turn up títí dì sí. ok ẹ̀yà àjọ máa ṣe papọ̀ náà ní kọ́mọ́ṣá ti dọ́dọ̀ yín náà ní kókó. bẹ́ẹ̀ni. ẹ pe ọ̀gá àwọn Yorùbá community yẹn ẹ wá ti jẹ́ àwọn náà dẹ̀ ń gbọ́ mi báyìí àwọn Yorùbá community ní Libya wọ́n ń gbọ́ mi báyìí ọba Yorùbá ní Libya àwọn náà ń gbọ́ mi báyìí àwọn rátẹ́ àbí. bẹ́ẹ̀ni. yes àwọn náà máa gbọ́ báyìí màmá wa Agnes àbí. bẹ́ẹ̀ni. tí wọ́n jẹ́ ìyá Abeli ní ìlú Iléṣà níbo ni màmá ń gbé ní Iléṣà. Ìjárègbé. màmá Agnes tí wọ́n ń gbé ní Ìjárègbé nílùú Iléṣà wọ́n jẹ́ ìyàwó fún bàbá ọ̀tọ̀ Mr. ọ̀tọ̀. ìyá Agnes ẹ bá wa pé Abeli o kó gbé ọmọ padà fọlọ́mọ tó yẹ kó bá gbà pọ̀ mọ́ òun ni kó dọ́mọ padà fún un kọ́ jọ wá sọ̀rọ̀ bó o ní tó má sì fẹ́ fẹ́ ókè o mo fẹ́ fẹ́ o màá sanwó orí ẹ o àjọ wora wa o ká pàdé Nàìjíríà o já lọ Nàìjíríà padà o já lọ sanwó orí ara wa o ká tún wá padà wá sí Libya padà tó bá pé n tó wù yín nu ṣùgbọ́n kó wá fi pé nítorí pé o níwèé kó wá fẹ́ fi yàn án jẹ no àwọn ìsàyè bẹ́ẹ̀ ẹ̀yin ẹgbẹ́ ọmọ Yorùbá ní Libya ẹ̀yin Yorùbá community ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí máa dẹ̀ ẹ̀rọ yìí ẹ pé olórí àwọn Yorùbá yẹn àtàwọn kí ló kọ àwọn tẹ́ ẹ pè ní ìsìn náà. àwọn rátẹ̀ ẹ pè wọ́n àtàwọn àtẹ̀yìn àjọ ṣiṣẹ́ yẹn papọ̀ ní títí tẹ́ fi rọ́mọ yín gbà ṣe ti gbọ́. Mr. Abeli ní tó ń gbé ní Suara ní Libya lọ gbọ́mọ fọlọ́mọ Mr. Abeli gbọ́mọ fọlọ́mọ o Mr. Abeli gbọ́mọ fọlọ́mọ. ọ̀tàn. ẹ tún káàbọ̀ padà yẹn yẹn wa ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o bó lẹ ṣe rí sí ẹ máa ń comment kẹ́ máa like ẹ̀sìn máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bó sí àṣẹ ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà nìkan máa bá mi bó káàkiri tààràtààrà kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àní rí jù báyìí lọ lórí ilé tí a mú fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìgbọ́ ẹ̀kọ́ àtàlà lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ́lẹ́gbẹ̀rà ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ Àdàbà yíò.